Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Lórúkọ gbogbo Pasuma fans club owó ní Ẹ̀gbá zone lábẹ́ chairman wa Àbáyọ̀mí Àfọlábí AB Court. Wọ́n ní kì í ṣe pépà tó ṣe wà nígboro ó ti pẹ́nu ayé. Bàbá wọ́n ní ẹ̀wà àti ìpẹ́ bí bàbá yẹn lo 0.1 nínú 100 yìí. Wọ́n ní kì í sọ pé ìyá kaná àbúdú wá ìyá kaná style. Lábẹ́ alága wa Àbáyọ̀mí Àfọlábí AB Court. Wọ́n present award fún Alhaji Wasiu Alabi Pasuma. Àwọn owó ní Ẹ̀gbá zone ó ti pẹ́ alága ẹlẹ́kẹta lélẹ́yìn. Bàbá ìkí wà ń bí, Lánàá ìhó wà ń bí, àwọn PLC náà dá. Àṣebalẹ̀. Ẹ̀yin ẹgbẹ́ PFC olólùfẹ́ Pasuma ọwọ́ rẹ̀ wá fún ẹ̀rí wọn nínú ọ̀gá ńlá Pasuma onírèlẹ̀ àwọn ẹgbẹ́ onímọ̀ṣe. Nígbà oníkà má máa ṣe o, ká máa ṣe bí ká máa dalẹ̀ ká máa ṣe bẹ́ẹ̀. Thank you very much. Ọdún méjì ló bẹ́ di ní ọ̀fẹ́ sọ, ọ̀fẹ́ mi àròbí ọ̀fẹ́ ńlá. Lórí orí ìtàná tí mo rí gbà, àdúgbò àwọn òṣèlú ṣe orí ọ̀la. Ọlọ́run ṣe ń dúpẹ́ sọ̀rọ̀ rẹ̀, ṣùgbọ́n àyíká ìtàlá. Bàbá sọ ní bàbá sọ nìyàn, alábàbà wá sílá. Ṣùgbọ́n láti wá sí òpin. Properties Chef Ajayi Adékúnlé sí ìparọ́ kò ní bàjẹ́ bàmí alálùbáríkà o bàbá sàlá ló wá sọ ẹ̀ẹ́dẹ̀yàn ńlá àwọn alákọ̀ọ́kọ́ wà lè rárá wọ́n lábàgbà lásìwájú ọ̀la orí tó bàbá. Ìdílé yìí ni wọ́n fi wá àdìdè ogun. Wọ́n sanwó kábíyèsí ọbẹ̀dẹ̀. Orí ní ìjọ bàbá mi, ó sanwó kábíyèsí ọbẹ̀dẹ̀. Ibi tó ti fò ní ìtòwú, omi ìsànfẹ́ o. Aṣíwájú wa kò sìn, gbogbo ti ìlú ẹ̀jẹ̀. Nílé lóko lẹ́yìn ìwọ́njú kákẹ́ àgbáyé orí ní ìdẹ́wù. Ṣòro ní ìdẹ́wù kò mọ̀ láti owó kọ bàbá láàánú. Ṣẹ́rí ayé ọjọ́ yẹn lọ lẹ́sẹ̀ láfa o. Ṣẹ́rí níṣẹ́ ìdẹ́wù ti lówó òun ti dọ̀là o. Èèyàn ti lọ sọ kí mi bàbá wo. Orí ní ìdẹ́wù o. Bàbá sàlá ló wá sọ ẹ̀ẹ́dẹ̀yàn ńlá.
Salman. Hallelujah. Káàbọ̀ látàrí ẹ̀ríkà rẹ̀ ògbó kùbùs. London to America, America to London. Ó kàn wọ́n ní òun jáde òkú pàṣẹ. Ọlọ́run ló máa ra. Kò ní padà sẹ́yìn látàrí àwọn ọmọọṣẹ́ òkúrẹ́. Onídé, ó yà máa mọ̀ ọ́, a lè yẹ dáadáa jà. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.